Kilarigbo Live TV, ìkànnì amúlùdún àkọ́kọ́ tó ń gbé àṣà àti ìṣẹ̀lẹ̀ Yorùbá lárugẹ. Atagbantagba lóde tagbangba ló ti pápá tó ní kí ló ní tagbangba ó ṣe. Àwọn gbàǹkọ́gbì alárinrin ètò ọ̀dọ́ wa ló sodo sí. Mo lè má lè sọ òyìnbó púpọ̀, but nínú Yorùbá tí mo ń sọ, àwọn kan yọ Yorùbá ń bẹ̀. Ṣé báwa náà kọ́ Ọlọ́run ọba ni kámú láti Kilarigbo Unlimited. Kilarigbo Unlimited ládùn ètò tí kò láfiwé. Aláràkúàrà. Orí ètò Aláràkúàrà ní àwàyè lórí Kilarigbo TV. Mo lo ata, tomatoes, àlùbọ́sà, ẹyin, mo lo carrot, mo dẹ̀ tún fi hot dog náà sí. Mélòó la fẹ́ kà nínú eyín adépèlé KPK kò gbọ̀kẹ̀. Kilarigbo ló ń jẹ́ bẹ́ẹ̀. Ká ṣe àkálẹ̀ àwọn ayẹyẹ lọ́nà tí ìgbàlódé léyìí tẹ́yìn ó sì gbádùn ẹ̀. Ọba sọ́yọ̀ ọ̀rọ̀ jábẹ́sì padà, ìwọ ni Olúwa wá fàyè mi ṣe yanu. Kilarigbo Live TV gbọ́n pa ẹ̀. Fún ìpolówó ọjà tàbí àkálẹ̀ èyíkéyìí ayẹyẹ tẹ́ bá fẹ́ ṣe ìyún event coverage pẹ̀lú owó tí ò gani lára. Kilarigbo Live TV ẹ̀rọ amóhùnmáwòrán tíá. What a beautiful performance. Put your hands together for this wonderful performance. Allahu Akbar la máa ṣe níbí. Put your hands together. Allahu Akbar. Ẹ bá gbọ́dọ̀ tóbi. Put your hands together for the power. Ẹ gbọ́dọ̀ tóbi. Put your hands together for the power. Àkótọ́ni. Yorùbá ní gbogbo wa. Mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ tòdótòdó tàkúrẹ́ kí gbogbo àwọn artist wa tí wọ́n ti perform àti àwọn tí wọ́n ti perform. Àwọn kan ti náwó kí pé ó ti pa àwọn. Mo fi àpò kí ẹ̀yin ìyá wa Alhaja Abdallah aya ambassador ẹ káàbọ̀. Mo kí Ajá Aishat láti Abuja ní Àdéṣuà Sẹ́ńdẹ̀ẹ́sùà. Mo kí Ajá Salamat láti Abuja ìpè wọn kí àbọ̀. Mo fẹ́ fi Akí màmá wa Alhaja Mimuna. Aya Senator Ibrahim olórí ẹgbẹ́. Àwọn bàbá náà wà bí. Wọ́n láti ṣẹ̀ṣẹ̀ rí wọn tí orí wọn látẹ̀kọ̀. Àmọ́ wà bí. Ní ọmọ tí mo sọ́pọ̀ lónìí. Ẹ rí gbogbo ibi tí tọ́nà yìí kò ní ní ẹ̀hún. Ọmọ ní bẹ́ẹ̀. Lórí ọ̀dọ̀ o. Ṣẹ́gun ẹ̀ṣá lókì. Mo fẹ́ fi àsìkò ìpè calm down. Ọlọ́tọ̀ ní wọ́n ní ẹ̀wọ̀ mi ẹ̀yọ́ nílò ẹ̀wọ̀ mi ẹ̀mọ́ mi ẹjọ́ wá ní pátápátá. Mo fẹ́ fi calm down. Mo fẹ́ fi tòdótòdó tàkúrẹ́ tọ̀wọ̀tọ̀wọ̀ pé ìyá mi Alhaja ó ti morúkọ ara ẹ̀. Parí ti dé kí Àṣàbí Mọ̀dínà máa ṣe eré láyé mi máa ṣe eré. Àṣàbí o ẹgbẹ́ wa nílẹ̀ ẹgbẹ́ dìde o. Àṣàbí ìtọ́jú iná sún mi o. Ọmọ àgbàjẹ lọ́la. ọmọ olóko làwọn ọ̀rẹ́ àti ọmọ olóko lọ́wọ́. Olóko wọ 20 mi. Ẹ máa dé owó jó tọ́ka tó dórí stage. Ẹ wọlé ẹ̀kọ́ fẹ́ bomi. So, Àṣàbí ló fẹ́ kọrin sí. Orí ìwù yìí yóò dẹ̀ tún níbi tó máa dé. Ijó dídó màámi alálápé. Alhaja Fùsé. Màámi olórí ẹgbẹ́. Alhaja Abdallah. Alhaja Aisha. Àti the celebrant herself. Alhaja Fatimah Aljafariyah. Àwọn olómijó eléyìí o. Ẹ̀yin tá a fè ẹ má wá o. Ìjọ àwọn lọ́balọ́ba lélẹ́yìí o. Màámi alálápé. Àfùsé ìyá mi. Màámi olórí ẹgbẹ́. Alhaja Abdallah. Alhaja Aisha. Alhaja Mimuna. Ó dà pé mo ń gẹ̀ẹ́tì ẹ̀ díẹ̀díẹ̀. Salamat. Olóko ìyá mi. So ibi tó dùn àgbáyé ni ẹ ṣe. Ẹ ṣe gan-an. Alhaja OMC láre lọ́wọ́ rí balọ̀ wọn pọ̀. Dọ́là mo fẹ́. Ẹ jọ mo fẹ́ kó wáyé pátápátá. A'udhu billahi.
kí ọlọ́run ká ìwọ ni o ọlọ́run ìwọ náà ni o ìwọ ni o ọlọ́run ìwọ náà ni o lẹ́yìn rẹ ọlọ́run àfi wọ́ ọba mi ti bẹ níbi gbogbo ní ìgbà gbogbo ara mọ́ ni ẹ̀rọ yìí ni orúkọ rẹ ni alikudusi wa salamu ọlọ́run ìwọ ni alẹ́wí lè ṣe lẹ́wí awínà ayé hùn asọ̀rọ̀ ayé oní ìmọ̀ jẹ̀mú ní ìbú rẹ subuhana ìbímọ rẹ ọlọ́run ọba mi o ẹ bá bá mi aláwọ̀ kíkà ó tóbi títóbi ayé ọ̀kan ọgbọ̀ngbọ̀n kò sóhun tá lè fi wé bó ti ń kápẹ́ bó ti ń káyé ojú bẹ́ẹ̀ lọ àrìgìrá bàtà ọlọ́run ọ̀ṣàkẹ́ ọ̀run asọ̀kúndàláyé ọlọ́run tí sọ̀rọ̀ ọ̀dàyọ̀ àwímáyẹ̀wò ọba tó wọ́n tí ò ṣe gbé ẹlẹ́bùrúkẹ́ olùdáyé àtọ̀run ẹlẹ́tì ìgbàrọ̀ yé ẹlẹ́tì ìgbàrọ̀ yé ọba mi rẹ̀ wòye kò sí má ṣe pé kò sí bá ti yìn ojú bẹ́ẹ̀ lọ òun tóbi ẹ bá gbọ́ lọ tóbi. Inú mi dùn láti wà níbí lónìí. Ọjọ́ ìbí ayẹyẹ Alhaja Sheidat Fatimah. I'm so happy to be here today. Torí mo ti máa ń gbọ́ ọ̀rọ̀ wọn tipẹ́tipẹ́ mo dẹ̀ ti máa ń gbọ́ orin wọn but inú mi dùn gan lẹ́ni láti wà mí báyìí. Ọpẹ́ púpọ̀ lọ́wọ́ Fọláṣadé Ayaba ọ̀rẹ́ mi tó invite mi wá sí báyìí and I'm so happy to be here today. Alhaja Fatimah Sheidat, many happy returns. You will live longer on earth in Jesus' mighty name. In Jesus' mighty name. In Jesus' mighty name. Ẹ̀mí yẹn á ṣe púpọ̀ ọdún láyé. Ẹ ṣé gan ni. Inú mi dùn lẹ́ni láti wà ń bíbá ó ti pẹ́ tí mo ti ń gbórúkọ wọn gan mi ò rí wọn rí o bọ̀ tó ń pè mí pàwọn ló ń ṣe birthday lẹ́nu mo ní màá gbé bọ́ọ̀dù mi ò jẹun kúrò lé o mi ò mú kankan mọ̀ pé tí n bá débì màá jẹ màá yó màá wà òkè bọ̀tọ̀ tí nìkan ni mo rí mu but mo mọ̀ pé téèyàn bá ti wà níbi ayẹyẹ mùsùlùmí báyìí èèyàn kì í mọtí kéèyàn mọtí but mo enjoy ara mi happy birthday àǹtí mi Alhaja Sheidat Fatimah Aljafariyah inú mi dùn gan ni o many happy return happy birthday to you.
alaikum warahmatullahi wabarakatuhu. Orúkọ tèmi ni Mariam Durotimi aka MM. A wà níbi ọjọ́ ìbí màmá wa Alhaja Sheidat Aljafariyah. Kí Ọlọ́run jẹ́ kán ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé. Àwọn èèyàn kàǹkà náà wà ń bí báyìí. Àná àwọn ọ̀gá wa ń bí kí àlùbáríkà rádíkà. Àwọn èèyàn jankan lóríṣiríṣi tí kò ló ń kà. A gbàdúrà fún wọn pé bọ́n ṣe ṣe sọdún yìí. Wọ́n á tún ṣe tẹ̀mí lágbára Ọlọ́run ọba. Queen is here, myself is here, amen. We are all here and we are so happy. We appreciate those people that came here today. A dúpẹ́ lọ́wọ́ gbogbo wa. Láyọ̀ la máa bá lé lágbára Ọlọ́run ọba. Orúkọ tèmi ò yí padà, MM náà ni. Thank you so much. Onífújì àbọ̀ ní oní Muslim mélòó ló wá láti sàlẹ̀ Èkó bóyá àmà change lómi. Mo bá fi àsìkò yìí welcome ké gbogbo àwọn ọmọ tápà tó wà ní mo kí yín o ẹ má bínú pé mi dárúkọ yín gbogbo àkí ní kọ̀ọ̀kan ẹ káàbọ̀ madam. Lákọ̀ọ́kọ́ náà mo fi àsìkò yìí kí gbogbo àwọn mọ̀mọ́ mi àtàwọn yàláyàláyà mi ti ń bẹ ààyè àti gbogbo àwọn bàbá àti gbogbo àwọn bàbá ńlá mi ti ń bẹ ààyè. Mo kí yín pé ẹ ṣeun ẹ kú àìfọmọnìyàn ṣe ẹ sì kú ìfẹ́ tẹ́ ẹ ní sí wa tẹ́ ẹ fi dé yìí Ọlọ́run ọba ò ní ìbàjẹ́ o gbogbo ibi tẹ́yìn náà bá wá ń dé láti Ọlọ́run Elédùmarè ẹ mọ̀ bá àánú Ọlọ́run pàdé ní o ọlọ́lá ìlà ìlàlá Muhammadu Rasulullah sallallahu alaihi wasallam Ọlọ́run mi bí wọ́n ní bẹ́yàn bá ń tọrọ ọmọ ńlé ayé ó yẹ kéèyàn ọmọ làjá ni nígbà gbogbo ayé bímọ tiẹ̀
tí àwọn ọmọ rẹ̀ ń ṣàǹfààní fún tèmi wá bí tèmi tó wá ní òun fẹ́ yọ lóríire látàárọ̀ tí mo ti wí fọmọ wáìtì wípé ìròde o kó lọ rè bá ń wọ́wọ́ wá ọjọ́ tí ń sì ń lọ yìí kèésì òde yẹpẹrẹ tí mo lè sanwó lọ tó wá lọ bí orí tẹ́sángi tí ìrì látàárọ̀ báyẹn lẹ́dàá mi. wáìtì wáìtì ṣé ẹsẹ̀ pọ́nlọ́ńgò ti kéńjọ súná ọmọ ìbáyìí. wáìtì. máa ẹ̀yìn mi lẹ́gbẹ̀ẹ́ yín mo ti ń bọ̀ kí ló tẹ̀ lọ́gùn mi báyìí. kí ni ṣe ọ́ rí. níbo lẹ́ ń lọ tẹ̀kàn múra tẹ̀ ń lọ́gùn olúwa rẹ̀. ẹ̀yìn dákun torí Ọlọ́run látàárọ̀ tí mo ti wí fún ọ pé ọ fún mi lówó pé mò ń lo òde ń bọ́ lọ gbà lọ tí mo wá ń lọkùn rẹ látàárọ̀ tó ọ̀bọ̀ òde. ẹ ṣe bẹ́ẹ̀ ni ìyá yín lówó ní sẹ́ni fún yín mo owó náà kọ́ mo láre ní nígbà mo wá ní òyà mi ń lọ tí àti yíyá àti fúnfún nǹkan kan náà kan gbogbo. nǹkan náà kan torí ẹ̀dá padà. ṣé mo wá ní ìrìn ìdá padà rẹ àbí ìwà dáadáa. ẹni sùúrù ẹni wòye tí. láàkó fún mi lọ́wọ́ oge. owó náà sowó mi o kò ń sowó mi o. sáà fẹ́ mi lọ́wọ́ mo mọ̀. kí ló ṣe yín ẹ kà á. dákun sọ̀rọ̀ bá rí gòmù. ó wà ní ọ̀sán. 1,000 2,000 3,000 4,000 200. 250. ṣé ìkan sí ọ́ni ṣé ọmọ ọgbọ́n lẹ́nu ẹ̀rọ abọ́ fẹ́ gbé ọ̀rẹ́ ni. wọ́n bá lọ yọmọ ọ̀tá ìlú tó yọmọ ọ̀tá fún sí mo gbé dàgbà tó yí ọ kí tó padà oko kó jẹ́ kó rìnrìn ó pé. dákun torí Ọlọ́run àìsí ń bọ̀ tó ń bọ̀ ló ti rówó yìí. ẹ̀yin náà lẹ́ni ìyá yín lówó mo sì wọ́n títí tí èmi ló sì gbowó lọ́wọ́ mo sì wọ́n pé tí n kó bàbá lálọ́dún wá bóyá tẹ bá ń tẹ mú lọ bí tẹ́ lọ. kí mo gbọ́ tó wí. owó bàbá lálọ́dún. ẹlẹ́dàá mi o. wọ́n ti mọ̀ báyé jẹ́ owó tí mi sanwó olé ló kó fún mi pé kí n mú lọ òde. of course. kò sí wàhálà fún ọtí ẹ̀ rí. bí bàbá lálọ́dún ó bá ti ẹ̀yà wèrè mọ́ lọ́dájọ́ sí òfò wèrè fúnra wa ìkọ̀kọ̀ lu òde iná. bẹ́ẹ̀ ni mo wí fún ọ sórí òde kèésì òde tí n gbọdọ̀ mọ́ bẹ́ẹ̀ ni mo wí. ta ló ń ṣòde gan pàápàá tẹ múra kankan tí bàbá lálọ́dún bá ṣàtìdé tẹ̀ múra tẹ̀ ń lò òde o wọ́n bá tẹ sọ fún Ọlọ́run pé tọ́bí mi náà wá pàtímẹ́ǹtì kalẹ̀ torí tẹ bá máa bí wọ́n lè ti kọ́ ẹrù tèmi sí. wáìtì ọmọ wáìtì yóò ti ẹ̀rọ kankan. ẹ̀rẹ́rìn sí sọ́ọ̀lù ẹ̀rí wọn o ẹ̀rẹ́rìn sí ẹ̀ ń wò wọn. bàrà burúkú balẹ̀ ìdí òye ọ̀pọ̀ tuntun tó yí ọ lọ sọ́ọ̀rí òde tí mo sọ yìí àkọ́kọ́ ná nínú ẹ̀ sọ́ọ̀rí ẹ̀ ti ń ṣe ìnáwó yàrá tó bá ń gbọ́ kálímọ̀ sọ́ọ̀tì ẹ̀ nígbà tí mo máa ń kọ́kọ́ ń gbọ́ kálímọ̀ èmi rò bá yàjọ ni wọ́n máa ń pè mí àṣé ọkọ̀ ọlọ́ọ̀ ní jẹ́bẹ̀. ọkọ̀ ọlọ́ọ̀ kálímọ̀ fọ́ọ̀tì wá rí ẹni tí mò ń wí bọ́ bá dúró dé báyìí tí wọ́n bá bẹ̀rẹ̀ eré akọ ìpọ̀. ìmọ̀ fẹ́ràn ní mọ́tọ́rí. mo ní kí wọ́n wò lẹ́yìn tí mo ń so àtẹ̀jù rẹ̀. dákun wọ́n fún ọmọ àtẹ̀mí jẹ́ oge. ọmọ jẹ́ ọkọ ìyàwó kì í jẹ́ ẹ̀rọ tí wọ́n ti wọ́n sọ mọ́ pọ̀ dákun. ẹ ṣàmọ́ sí kọ. sọ̀rí ẹni tí mò ń wí. tànútọ̀. ajé rani gbogbo nǹkan láyé mi. bẹ́ẹ̀ yẹn báyìí mo rú ó tàn ó ti mọ̀ ẹ̀yàn tàn. àwọn jẹjẹ sùn. kò tún sórí fún wọn láyé rẹ̀ èmi mo wí bẹ́ẹ̀ fún ọ tó o bá ń gbọ́ ìyá aláàánú afúnimọ̀wò ọbẹ̀ agbọ́tẹni ẹlẹ́ni fi ti ẹ̀ lẹ̀ àwọn ní jẹ́ bẹ́ẹ̀. ta ló ń tọ̀ orúkọ yẹn lèmi ò tí ì ọlọ́run mọ̀tọ́ máa ń kí. mo tọwọ́ bá pọ̀ mo fẹ́ mú nǹkan jáde oníṣẹ́ dúdú ni àbí mo ní òṣèjẹ́ jẹ́ fún tí wọ́n mú bóde ní ọtọ́ mọ̀. ẹ mọ̀ kíá. tó o bá ń gbọ́ Sheidat Fatimah. Sheidat Fatimah. bẹ́ẹ̀ni Sheidat Fatimah. Adéníkẹ́
àbíkí ọ̀kìn ọmọ ọdún owójú ọmọ dárí ọ̀la lólóoru ọmọ ìyàdá Yusufu ọmọ alájà wa ìyá wa alájà mẹ́mú náà Ayọ̀ká àwọn oníjẹ́bẹ̀ Aljafariyah ẹni ọjọ́ náà tóbi sọwádòde o tó o bá mọ àwọn tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ó dàbí lójú pé sórí owó bàbá láńlọ́ọ̀dù tí mo fẹ́ mú lọ inú ọgbà ìlọ́po rẹ̀ kò ti máa ń bọ̀ èmi mo wí bẹ́ẹ̀ fún ọ sórí àwọn alájà olórí ẹgbẹ́ látòrí Àbújá wọn bẹ́ẹ̀ Káyọ̀dé Adébáyọ̀ ìbẹ̀ẹ̀bẹ̀ bàbá wa láti ìlú Òṣogbo olú ọmọ Aljafariyah bàbá wa ṣe ìsáàkì wọn bẹ́ẹ̀ àtàwọn èèyàn jankan-jankan tó tún wá rí ìyá kan bẹ wà láìtàláì yáhùn ìrírú Ọlọ́run rí alájà ni alárápé alárápé kan ni kò pé méjì olórí rí ẹ̀dá ni wọ́n bẹ́yàn báyìí nírú wọn kò tún tó sì wọn tí èkú wọ́n ṣe yọnu sọ́ọ̀rì mo ti wá fẹ́ mọ̀ lọ́rùn ó dá mi lójú wípé bí pa lọ bí pa dé n ó gbowó bàbá lálọ́ọ̀dù bọ̀ nílọ́pọ̀ ìlọ́po sọ̀gbọ́ ó mú lórí o ẹgbẹ́ ìyẹn wà. Ambulance! Tani ó bá wa gbé wọn? Ambulance! Tani ó bá wa gbé wọn? Tani ó bá wa gbé wọn ṣàánú wa o? Ambulance! Ambulance! Ẹsẹ̀ ní àbórí. Emergency! Ẹsẹ̀ ní àbórí. Emergency! Ẹsẹ̀ ní àbórí. Ambulance! Orí mi o! Ẹsẹ̀ mi o! Ọmú mi o! Yéé! Emergency ọmú mi! Emergency o! Yéé! But whenever she borrow money, I'm not know what to give back. She will tell you, Aisha, what you do? She will tell you, wàhálà mi lórí yín láti jọ ẹ̀. Mo dorí gbọ́dọ̀ wọ́n padà, ó di gbọ̀ngàn. Bí wọ́n máa pè tó gbogbo àtìgbà tó ti tọ́ṣẹ́ láti kékeré. Wọ́n gbà ní kò sí owó, òkè máa fún ẹ lọ́la. Tó bá dọ̀là, ó tún sì ní wọ́n mú yóò dájú o. Ó láàánú láìtẹ̀láì. Ó láàánú, èmi sì láàánú àwọn òbí mi. Ìwà ọmọ bí ti ṣe rí tẹ wá yọ ọ̀dájú ọmọ. Tí máa fẹ́ bẹ́ẹ̀ náà ìlò látàrí ìlò ojú torí yín nìyí. Àwa dé níwọ̀n ni àwa tẹ̀ra fún mi. Ẹ wà mọ̀ sáré ọkọ̀ kan. Sọmọ ni yín báyìí. Ẹ láàánú lẹ́yìn ọmọ. Wọ́n ló jẹ́ ká ẹ mọ̀ sí bẹ́ẹ̀. Bá sì pọ̀ ọmọ ọlọ́mọ, wọ́n dá mi lóun lọ́wọ́ kan. Ṣùgbọ́n yìí ẹ̀yìn dá. Ànìdè láyé o, ẹ ti bá wọn tẹ́ o. Wọ́n kò ní tó wọn náà. And again, tí mọ́mí bá ní mọ́mí jẹ́ ẹnìkan tí wọ́n lànà gan like tí wọ́n bá ní most aṣọ wọn ibùtọ̀ wọn gan bá kọ́kọ́ béèrè mọ́mí á wò pé ara lé ìwọ má wọrí ilé títí ẹ she will give it to the outsiders ṣáàjẹkẹ you are in need of it she will give it to her even though you love it more than anything else mọ́mí máa kọ́kọ́ fara àtàánú pé àbọ̀ wá bá ní tiẹ̀ wọ́n máa dá ṣe out tó bá wá rí next time lára ẹlòmíì wọn ìgbà yẹn náà máa dọ́gbọ́n máa kọrin fún ẹ kọ́ máa fi bribe ẹ àjíkí òkè má bínú ìwọ náà mọ̀ pé mo nífẹ̀ẹ́ ni ṣùgbọ́n ó sàrí para àta ni and lórí pẹ́ẹ́nì yìí ó ní ìdí at this moment torí ẹ̀yìn and at times a lè má rí nǹkan alhamdulilayi ṣá bóyá ó kàn sáfẹ́rẹ́ like kò really see much ó lè jẹ́ pé bóyá let's assume yìí sí 5,000 ló kù my mom can dash out 4,000 1,000 ká mọ̀ mú gàrí nílé àmọ̀ wojú ọlọ́run mọ́ mi ní tó bá fi ilé ìtọ̀rọ sí ó mọ́ náà lè ní kí dọ́bù rẹ̀ wọlé fún ẹja mú gàrí jáfẹ́ lè ṣe sàárà ha ní àbúwá mú kan lé ní o wọ́n lè ṣe rí ti ẹ ti fi gbogbo nǹkan nílé tọrọ kò tó ń jẹ nísì ẹ ti kó gbogbo ẹ̀ tọrọ kí láì jẹ báyìí wọ́n lọ ra gàrí wá lọ́dọ̀ yàbú Fati ẹ lọ ra gàrí kẹ̀bù gàrí sómi. She's a very wonderful person. I'm very lucky to have her. She's a darling. You're my one and only. I love you, Mama. DJ Colette. Oh, girl.
mi ni Olúwakẹ́misọ́lá Ládéjọbí mo jẹ́ kan lára àwọn fans Sheidat Fatimah mo tún wá jẹ́ ọmọ sí wọn. Àbíkẹ́ lórúkọ mi, Àbíkẹ́ lànà, Àbíkẹ́ ìyá Àbíkẹ́, torí pé Àbíkẹ́ tiwa wọ́n jẹ́ èèyàn tó dáa, ìyá tó lọ́jà àbíàmọ́ tó fi ń pọnmọ gidi ni wọ́n fi gba kọ́kàn fi àwa ọmọ lẹ́yìn wọn sílẹ̀ rárá. Ìyá dáadáa ni wọ́n, ìyá àlùbáríkà. Kọ́lọ́hun ọba kó má jẹ́ kó fi tọdún eléyìí dágbére fáyé o, kó ṣọ̀pọ̀ ọdún láyé nínú ọlá Rasulullah sallallahu alaihi wasallam. Kọ́lọ́hun má fẹ́ ṣàṣemọ̀ gbogbo àwọn ọmọ tó ń tara wọn jáde, kọ́lọ́hun ṣe wọn lólú ọmọ fún wọn. Àwa tàdé ń tẹ̀lé wọn kiri náà, kọ́lọ́hun jẹ́ kọ́kọ́ wa jẹ̀pẹ́, kọ́ wá dààmú lórí kankan nínú wa. Ọlọ́run á jẹ́ ká túbọ̀ máa ríra wa pẹ́. Kọ́lọ́run bá mi jẹ́ kógo wọn túbọ̀ máa búyọ sí ní dáadáa. Báyé ṣe mọ̀ wọ́n kọ́ túbọ̀ mọ̀ wọ́n sí dáadáa. Kọ́ má dẹni àtijọ́, kọ́ má dẹni àbùkù láwùjọ. Lọ́la láhùlà wà lákùúrátà ìlàbílà ìrẹsì. Allah. DJ, let's go. Má jẹ́ sẹ́wọ̀n bí mi Ọlọ́run yá rọ̀bì ọ́, má jẹ́ fọ́n bí mi sílẹ̀ sáyé lọ, jẹ́ ń síra láì ọmọ ogun bẹ́ẹ̀ Ọlọ́run. Má jẹ́ sẹ́wọ̀n bí mi Ọlọ́run yá rọ̀bì ọ́, má jẹ́ fọ́n bí mi sílẹ̀ sáyé lọ, jẹ́ ń síra láì ọmọ ogun bẹ́ẹ̀ Ọlọ́run. Ìyá ni wúrà mi, bàbá ni dígí, àwọn òbí méjèèjì yẹn wọ́n ṣe pàtàkì. Káwa ojú rẹ̀ àwọn òbí wa, ọmọ tó tọ́jú òbí ìyá rere tó pọ̀, má jẹ́ kí n rí bínú wọn, mo bẹ̀ ẹ́ Ọlọ́run. Má jẹ́ sẹ́wọ̀n bí mi Ọlọ́run yá rọ̀bì ọ́, má jẹ́ fọ́n bí mi sílẹ̀ sáyé lọ, jẹ́ ń síra láì ọmọ ogun bẹ́ẹ̀ Ọlọ́run. Mo dúpẹ́ fún bàbá mi, bàbá ni dígí, bàbá ló sọ lọ́kàn tí mo fi wá sáyé. N ò jẹ́ sáláì moore sí bàbá mi, láì sí bàbá kò ní lè ṣe mí. Ẹ̀bẹ̀ mọ́ pẹ̀lú àmì Ọlọ́run yá rọ́bì, foríjì bàbá mi Yàndá Yusufu, lẹ́kùn yìí kẹ́wọ̀n mo ń bẹ̀ ẹ́ Ọlọ́run. Má jẹ́ sẹ́wọ̀n bí mi Ọlọ́run yá rọ̀bì ọ́, má jẹ́ fọ́n bí mi sílẹ̀ sáyé lọ, jẹ́ ń síra láì ọmọ ogun bẹ́ẹ̀ Ọlọ́run. Aláìjí Ìlíyàsù Yàndá Yusufu, bàbá tó bí mi lọ́mọ ń ó jẹ́ gbàgbé rẹ̀. Lọ́jọ́ kẹ́sì kábàárì Yàndá Yusufu, kò sì tún foríjì wọn, mo bẹ̀ yẹn Ọlọ́run. Kẹ́yìn wọn kò mọ̀ bàjẹ́, mo bẹ̀ yẹn Ọlọ́run. Má jẹ́ sẹ́wọ̀n bí mi Ọlọ́run yá rọ̀bì ọ́, má jẹ́ fọ́n bí. Mo dúpẹ́ lọ́wọ́ yín, ẹ ṣé ẹ kú ìfẹ́ mi. Alájà Sakira lára pè mí. Àyà Sàràfùdí ní àkàn o. Bàbá Ọlọ́run mọ̀ dààmú rẹ̀ Sakira mọ̀ sámi. Adúbàárín mọ̀ tó ṣe Alájà Sakira. Àfúsà àtẹni mú mi kọ́ lọ́hùn mọ̀ dààmú rẹ̀. Ayọ̀ rẹ̀ ò ní bàjẹ́ lọ́la òjíṣẹ́ ńlá. Mo ti dúpẹ́ lọ́wọ́ alájà Maimuna mi. Maimuna olórí ẹgbẹ́ àyà sẹ́nẹ́tọ̀ mi. Láti ìlú Àbújá wá sí Èkó lọ́dọ̀ Ṣáídà.
ayọ̀ rẹ̀ ò ní dòfo lọ́la òjíṣẹ́ ńlá mọ òkìkí ayaba tèmi ládé ayọ̀ rẹ̀ ò ní bàjẹ́ lọ́la òjíṣẹ́ ńlá pẹ̀lú rukaya gawati mi ọmọ gawati mi àdúkẹ́yàdé mi ọmọ èmi yín Sheidat Fatimah ìràwọ̀ rẹ̀ oníwọ̀n mi òṣùpá rẹ̀ oníwọ̀kun onídẹ̀ẹ́ni àná ajarukaya ọmọ gawati mi kò ní jàrí mọ́. Sallu ala nabiyil karim sallallahu alaihi wasallam.
Fati Mituna Zula Ayabalo Kodo Dava Mituna Zula Mituna Zula Ọba ẹ̀rù lọ́rin ọba ọmọ ní fíkú ẹ̀yàwó aláwòrán ní fíkú ẹ̀yàwó ọba ọmọ ní fíkú ẹ̀yàwó òfò ẹ̀mí oníjà ẹ̀ òní ilé sí kírù ọba ọmọ ní fíkú ẹ̀yàwó ọba kò ṣe wá lọ́rẹ̀ ara wa ọba kò ṣe wá lọ́rẹ̀ ara wa ọlọ́jọ́ kúnlẹ̀ àjà mọ́ ìmúna ọba kò ṣe wá lọ́rẹ̀ ara wa ọlọ́jọ́ kúnlẹ̀ ṣùṣùbù lóde òyìnpàdé dójú àwọn ajá ṣùgbọ́n ọba kò ṣe wá lọ́rẹ̀ ara wa Fatimah ọjọ́ jèrè ọmọ ní Bintura Sula ọjọ́ jèrè ọmọ ní Fatimah ọjọ́ jèrè ọmọ ní onífẹ̀yìn tó sún fún ọmọ ọlọ́lá náà bí àkọ́tún àtún pẹ̀lú fàájì Àyìndé oṣùgbọ́n láìsí wáyé gbà wọn. ẹ̀mí yìí lẹ́hún wọ̀nyẹn alájà ṣáyidá mo dúpẹ́ lọ́wọ́ lọ́hùn mi tó sọ mi dọjọ́ ẹni tí mo wọ́n ṣayẹyẹ ayẹyẹ ọjọ́ ìbí bọ́bọ́ lọ́hùn mo fèyí ìsòpin kò wọ́lá Muhammada wáwọ̀ làbàbà wà gàún ṣùṣà mọ́nìnà ṣayẹ̀kú barahamaya barahamalikawlayi wáwọ̀ làbàbà mi Aljafariyah tó wọ́lá finimọ́nà wà tó jẹ́ àmọ́ barahamaya mọ́lànà rúkúláyé Aljafariyah ọmọ alájà marahama Isa bàbá tiwa mọ́lànà wàhábì mi wàhábù Tijaniya halifa rúkúlá kọ́lọ́hún bá mi sọ bàbá pẹ̀lú ṣẹ̀kún Abudullah Jafarukala lórí ìyíyàn dáhùn rírẹ̀mí bàbá olúwọ́mọ pẹ̀lú ṣẹ̀kún Abudullah ọmọ Isa Rukula kọ́lọ́hún jẹ́ káríyìn pẹ́ kó wọlá òjíṣẹ́ ńlá mọ́lànà sí àkàmì Sọfíyùláì ìfẹ́ mi bẹ́ẹ̀ bá ti rí Sọfíyùláì ẹ̀ ti rí Ṣẹ́yídà ìdùnnú mi ní aláwọ̀-ọ̀kìn ẹ̀yìn ìjùkú Ṣẹ́yídà òun láláwọ̀-ọ̀kìn ọmọ lára pé mi lára pé mọ́mọ́ tiwa mọ́ gbà lára pé lọ́wọ́ wa wọ́ọ̀lá òjíṣẹ́ ńlá. Kilarigbo Live TV ìkànnì amúlùdún àkọ́kọ́ tó ń gbé àṣà àti ìṣẹ̀lẹ̀ Yorùbá lárugẹ. atagbantagba lóde tagbangba ló ti pápá tó ní kí ló ní tagbangba ó ṣe. àwọn gbàǹkọ́gbì alárinrin ètò ọ̀dọ́ wa ló sodo sí. mo lè má lè sọ òyìnbó púpọ̀ but nínú Yorùbá tí mo ń sọ àwọn kan yọ Yorùbá ń bẹ̀. ṣe báwa náà kọ́ Ọlọ́run ọba ni kámú láti Kilarigbo Unlimited. Kilarigbo Unlimited ládùn ètò tí kò láfiwé. alárakúàrà. orí ètò alárakúàrà ní àwàyí lórí Kilarigbo TV. mo lo ata tomatoes àlùbọ́sà ẹyin mo lo carrot mo dẹ̀ tún fi hot dog náà sí. mélòó la fẹ́ kà nínú eyín adépèlé kpk kò gbọ̀kẹ̀ Kilarigbo ló ń jẹ́ bẹ́ẹ̀ ká ṣe àkálẹ̀ àwọn ayẹyẹ lọ́nà tí ìgbàlódé léyìí tẹ́yìn ó sì gbádùn ẹ̀. ọba sọyún ọ̀rọ̀ jábẹ́sì padà ìwọ ni olúwa wá fàyè mi ṣe yanu. Kilarigbo Live TV gbọ́n pa ẹ̀ fún ìpolówó ọjà tàbí àkálẹ̀ èyíkéyìí ayẹyẹ tẹ́ bá fẹ́ ṣe ìyún event coverage pẹ̀lú owó tí ò gani lára Kilarigbo Live TV ẹ̀rọ amóhùnmáwòrán tíá.